Ẹ bá wa dárúkọ yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́. Orúkọ mi ni IYA-LORISA. OSUN-LONIMI TINU omi ẹni òrìṣà dá. Ṣé a lè mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ àti ìdílé tẹ́ ti jáde wá? Ilé ọmọ babaláwo ni mí, àdẹ́ ẹlẹ́gbẹ́ ni mí pẹ̀lú. Látinú ìdílé wo ni bẹ́ẹ̀ ṣe jẹ́ ọmọ babaláwo? Ìdílé abóríṣàdé ni mo ti wá. Ifá ni wọ́n bọ ní ìdílé bàbá tó tó ń lọ. Bàbá títí yín kí lorúkọ títí wọn? Ọba àrìsà Ajé-Ògúnlùsọ̀ ti Ìlẹ̀kó, bẹ́ẹ̀ sì ni wọ́n jẹ́ ọba àrìsà fún wọn ní Ògbómọ̀ṣọ́ bíbí báyìí. Àdúpẹ́. Ǹjẹ́ lè yànnàná tó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ṣàlàyé pé ẹlẹ́gbẹ́ ò ní yín. Kí ni ẹgbẹ́ gangan? Ẹgbẹ́ jẹ́ nǹkan pàtàkì láwùjọ ìdáná. Torí ẹni tí ò bá lẹ́gbẹ́ láyé kò lè ní tọ̀run, ẹni tí ò bá ṣe ẹlẹ́gbẹ́ rárá kò lè gbélé ayé. Torí kò sí ẹ̀sẹ̀ tó wà ní ayé yìí tí ò lẹ́gbẹ́. Bọ̀ ẹgbẹ́ pé sí oríṣiríṣi. Ẹgbẹ́ ọmọ mi wà, ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ wà, ẹgbẹ́ ìdí èsùn wà, ẹgbẹ́ oríta bàbàbà, ẹgbẹ́ alájẹ wà. Ibi tí kálukú bá fìsì ni ó máa ní yóò dìtàmì irú ẹgbẹ́ tí ń ṣe. Ẹgbẹ́ wo lẹ́yìn gangan wà báyìí? Ọlọ́ọ̀ṣun ni mí. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́. Bẹ́ẹ̀ ni Elékò ni mí pẹ̀lú. Àdúpẹ́. Ẹ ṣeun. Nínú ẹgbẹ́ títí yín àwọn ẹgbẹ́ kan bẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ pé ẹgbẹ́ pọ̀. Àwọn ẹgbẹ́ kan bẹ tó jẹ́ pé ẹgbẹ́ bíbáyàn jẹ́ ni, ẹgbẹ́ kéèyàn má rí ṣe, ẹgbẹ́ fàsẹ́yìn. Ẹgbẹ́ títí yín kí ni ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe nínú ẹgbẹ́ tiyín? Kò sí ẹgbẹ́ tí wọ́n báyàn jẹ́, bẹ́ẹ̀ sì ni kò sí ẹgbẹ́ tí wọ́n fàyàn sẹ́yìn. Bí kálukú bá ṣe mójútó ẹgbẹ́ rẹ̀ ni ó sì ràn án lọ́wọ́ sí. Ẹgbẹ́ jẹ́ aláàánú, olùrànlọ́wọ́, aláàbò. Ilẹ̀gbẹ́ jẹ́ ẹni tó bá ti mójútó ẹgbẹ́ rẹ̀, gbogbo nǹkan yìí yóò rí ṣe. Kò sí nǹkan tó jọmọ́ pé ẹgbẹ́ kan wà o ìmọ̀ ń ṣèkà fún yàn, ẹgbẹ́ kan wà o ìmọ̀ ń ṣebi fún yàn. Ẹgbẹ́ aláàánú lẹgbẹ́. Aláàánú lẹgbẹ́. Ọ̀dà kó tó wá di pé èèyàn ò rí àánú gbà nínú ẹgbẹ́, àbí ẹdín ń bẹ̀rẹ̀ báyìí. Téèyàn bá fẹ́ di ẹlẹ́gbẹ́ tó sì ṣe pé kò ṣe pé ọmọ babaláwo ni, tó sì jẹ́ pé òun náà fẹ́ di ọmọ ẹgbẹ́, ọ̀nà wo ni ó tọ̀? Èèyàn darapọ̀ mọ́ ẹgbẹ́. Kì í ṣe bí ẹgbẹ́ pé ẹgbẹ́ àdúgbò àbí nǹkan kan. Ẹgbẹ́ wá látòdì ọ̀run, wọ́n bí mọ́yàn. Ẹni tí ò bá ti ní ẹgbẹ́ láyé kò lè nílò òdì ọ̀run. Kí ni kókó rẹ̀ gangan lé ayé ńgbà tí ò lẹ́gbẹ́? Bẹ́ẹ̀ ni, kì í ṣe pé èèyàn máa ń wọ inú ẹgbẹ́, kì í ṣe pé èèyàn máa ń gba ẹgbẹ́. Ẹni tí wọ́n bá ti bí wọ́n bí pọ̀ mẹ́gbẹ́ ni. Kristẹni ó lẹ́gbẹ́, ọmọ Kristẹni, ọmọ pásítọ̀ gangan ó lẹ́gbẹ́. Bí àpẹẹrẹ nísìn, mo ní ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ mi, àfáà ni bàbá rẹ̀. Ó wá ní òun fẹ́ mọ̀ sí Ọlọ́ṣun díùtù pé ẹlẹ́gbẹ́ lòun, Ọlọ́ṣun ni. Ṣùgbọ́n àwọn bàbá rẹ̀ ní àfáà làwọn o, àwọn gba kéwú, àwọn gba kankan, àwọn ṣe kinní kan, àwọn ò ní gbà kí ó ṣe ẹgbẹ́ bọ́ wọn ṣe sápò ńlé nù. Nígbà tó sápò ńlé ó sáà lọ darapọ̀ mọ́ àwọn Ọlọ́ṣun, òun ṣe tiẹ̀ nínú ọmọ ń dùn. Ṣùgbọ́n wọn rọ́mọ, àwa náà mọ̀ wá padà wá bá pé kí wọ́n wá bá wọn wá bí ọmọ àwọn ṣe padà. Wípé kó wá mọ̀ sí ẹgbẹ́ rẹ̀, pé kò sí ọ̀nà páwọn gbà láàyè láti mọ̀ sí. So kò sí pé à ń wọnú ẹgbẹ́ pé kinní kan, gbogbo wa pátá lẹ́lẹ́gbẹ́. Àwọn èèyàn kàn mú ní ìmú pé ẹgbẹ́ kinní kìí ṣe ẹgbẹ́ tó kò dáa, kò ṣe pé gbogbo wa ẹgbẹ́ gbogbo wa àti Kristẹni àti Mùsùlùmí gbogbo wa pátá lẹ́lẹ́gbẹ́. Ọ̀dà ẹ ṣeun, tá a máa ń bi ní léèrè kíní tẹ ẹ mú dání ọ̀hún ẹ jẹ́ káwọn èèyàn rí i dáadáa. Àdùnní Elékò ìbò ló ti gbé jáde wá. Sẹ́ẹ̀dì Àdùnní yìí orúkọ mi gangan ni, Elékò orúkọ ẹgbẹ́ mi ni. Bẹ́ẹ̀ ni. Ọ̀dà ẹ ṣeun. Ìgbà wo lẹ́yìn máa ń ṣe ọdún títí yín, àbí tí bàbá bá ti ń ṣe náà lẹ́ máa ń darapọ̀? Tí bàbá bá ti ń ṣe náà lèmi náà máa ń ṣe ọdún. Ọ̀dà ẹ ṣeun. Ṣé téèyàn bá wá jẹ ẹlẹ́gbẹ́ àbí erùpò tẹ́ dìmọ́ yìí? Tó bá ṣe ń bi ní léèrè, ǹjẹ́ téèyàn bá jẹ ẹlẹ́gbẹ́, ṣé àǹfààní wà
láti kàwé àbí kéèyàn kọ́ṣẹ́ ọwọ́ kankan àbí nǹkan kan nítorí pé ẹlòmíì yóò ti gbà yí pé nígbà tóun ti jẹ́ ẹlẹ́gbẹ́ kó wọn máa jókòó ní tóun ó fi jẹun ló ti wà lọ́hùn. kò rí bẹ́ẹ̀ rárá o, a lè kàwé a lè kọ́ṣẹ́, torí èmi báyìí mo kọ́ṣẹ́ mo kàwé, a lè kàwé àti lè kọ́ṣẹ́. àwọn tó kàn jókòó kalẹ̀ tó jẹ́ dédé mi báyìí tó jẹ́ ọ̀dọ́ báyìí tí wọ́n jókòó wọ́n fẹ́ máa gbá àwọn èèyàn, ẹ rí gbogbo wọn lọ́yìn online wọ́n máa sọ pé kinní kan àwọn ń ṣe free kinní kan, ẹni tẹ́gbẹ́ bá ń ṣe kó máa ṣe báyìí, most of it irọ́ sì ni. ṣùgbọ́n tẹ́ bá kàwé àwọn èèyàn gan ò tún fi òótọ́ mọ́ láyé ẹ̀sìn. ṣùgbọ́n téèyàn bá kàwé yóò tún ran èèyàn lọ́wọ́ níbi iṣẹ́ ìṣẹ̀ṣe wa yìí, torí àwọn èèbó gan wọ́n ti wà nínú ìṣẹ̀ṣe wa yìí, wọ́n ti ń kọ́ báwa ṣe ń ṣe bá a ṣe ń ṣe tí ń dùn máwọn náà. tó táwa náà bá gbé èbó tá a lè sọ sí wọn, inú wọn lè dùn láti darapọ̀ mọ́ wa, wọn ní rò bóyá a fẹ́ gbà wọ́n. ó dáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ṣàlàyé fún wa tí gbogbo wa náà ta sì ti gbọ́. gbogbo àwọn tí wọ́n ń wò wá nílé, mo gbàdúrà ojú tẹ́ fi ń wò wá ojú náà kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa etí náà kò ní dànáwó sí láṣẹ Èdùmàrè. ìyá wa ẹ̀jẹ̀ wọn á béèrè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé téèyàn bá kàwé ọ̀dà packaging ní gbogbo nǹkan nílò. ṣé bẹ́yìn ṣe kàwé ní ìsìn gbogbo àwọn tán bá nílò rànlọ́wọ́ yín ṣé kìí ṣe wípé bóyá yóò jẹ́ nǹkan owó gègé tẹ́ máa ṣe? rárá o níwọ̀nba nǹkan tẹ́gbẹ́ bá ti ní àgbà lọ́wọ́ wọn náà là á gbà lẹ́yìn tó bá nílò ìrànlọ́wọ́ wa. ọ̀dà ẹ ṣé mo dúpẹ́. orúkọ yín lẹ́ẹ̀kan sí i. orúkọ mi ni IYA-LORISA OSUN-LONIMI TINU ẹnu ìṣáádá. ọmọ Ifákáyọ̀dé Ìfágbòrè ọba àrìṣà Ògúngúlùsọ̀ ti Èkó àti ọba àrìṣà ti Ògbómọ̀ṣọ́ tàwa yìí. ọ̀dà ẹ ṣé mo dúpẹ́. lẹ́ẹ̀mí tàbá tún pè yín ṣẹ́ láǹfààní láti dá wa lóhùn. lágbára lọ́wọ́ Elédùmarè, lágbára lọ́wọ́ ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run àdáyín ní. ẹ ṣeun. ọ̀dà ẹ bá ń kí Ifá Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ kẹ́ẹ̀fì wúre fún gbogbo àwọn tó ń gbọ́ wa. ẹ jẹ́ ń kí ẹgbẹ́ kí n fi wúre fún ọyẹ ǹsọ́lẹ̀. láńlọ́ka bàbá wa ṣe wọn òyìnlé ìdásẹ́ olúmọ̀ mi ọ̀hún máa jẹjọ kúlúkúlú ààrẹ tègbín ẹ̀rín bẹ nígbó ọ̀wọ́n tí ń jẹ lẹ́yìn àṣùgbọ́dù ọkọ mi bàbá tí ń bẹ̀rẹ̀ kéénú jẹ́ ọkọ mi kó sílẹ̀ aláṣejù ó dẹrí borí àsokún rojọ́ ilé ní tú eléèmọ̀ bọ́lẹ́ bá kọ̀ tí ó sùn láńlọ́ka ní tẹ̀lé ẹni láńlọ́ka láńlérè ta ló lè bá wọn jíjó òjò láàfin ọba àfìyá láńlọ́ka láńlérè ló lè bá wọn jíjó òjò láàfin ọba dákun mọ́ gbẹ̀rù lórí mi ọkọ wa yóò bá wa ṣe o àní ṣíṣe o ìyálóde ọ̀run yóò bá wa ṣe o Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyè ayùn awẹ́dẹ́ kó tó wẹ mọ́ á bá wa ṣe o Ọ̀ṣun ò ní pọnmi sínú wa báyìí àwọn ọ̀tá wa báyìí Ọ̀ṣun mọ̀ bá wa pọnmi sínú wọn àwa àtàbá ti ń rìn àní ríjà ògùn Ṣàngó Olúkòso àyàrá náà àwa ní ríjà rẹ o àní ríjà afẹ́fẹ́ ìyá mi ọ̀yà o Olódùmarè á bá wa ṣe o Ifá á bá wa ṣe o àwọn gbarúnmọlẹ̀ irúnmọlẹ̀ gbogbo wọn á bá wa ṣe o gbogbo òrìṣà mẹ́rìndínlógún tó sorí ayé gbogbo wọn á bá wa ṣe o bẹ́ẹ̀ ni ó rí láṣẹ Èdùmàrè. ẹ ṣé àdúpẹ́.